Amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa kẹ́yìn káàkiri níbi tí ẹ tí wọ́n ṣàlàáfíà ní ṣóńdù kò ní lè mú wa lágbára ọ̀la gbogbo yín pátápátá la kí ẹ̀yin tí orí Star Times ní Nàìjíríà ń bí lẹ́kọ̀ọ́ lé nìbàdàn lákùrẹ́ lọ́ṣogbo lẹ́gbàá nílọrin káàkiri akínyìn ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára ẹ̀yin tí lọ Amẹ́ríkà mọ́ UK mọ́ Canada káàkiri agbègbè yín pátápátá ètò àgbààgbà náà ni lórí amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa èjìrò yìí là èmi náà mo ti dìde sí ojú amóhùnmáwòrán yín ọláwálé tẹ̀mọ́wọ́ àjọ wà ń bí ni kò ní bàjẹ́ lálá pẹ̀lú Sunday ayé ọba náà agboolé bàbá wa Chief Commander Ebenezer Obe ibẹ̀ la wà lẹ́ni ibẹ̀ la wà ládé pẹ́ lọ́wọ́ Ọlọ́run ń pé adébẹ̀láyà àtàláfíà náà torí lára àwọn bàbá wa tí wọ́n ń pè ní àgbààgbà nídìí iṣẹ́ yìí nídìí iṣẹ́ orin tí wọ́n ti pẹ́ gan pẹ̀lú bàbá Commander ara wọn la bá wà lẹ́ni inú wa dẹ̀dùn pé a bá wọn ó yẹ ká di ìṣẹ̀lẹ̀ láti sọ kó ti pẹ́ àmọ́ wọn kankan ló ṣẹlẹ̀ àmọ́ adúpẹ́ pé èní yìí Ọlọ́run jẹ́ kó ṣe é ṣe bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ bàbá àgbàlagbà Sunday Fadugba bàbá mi mo kí yín sà ìdára bá yín sà àlàáfíà la wà ṣé dáadáa lẹ́wà ọwọ́ mi rẹ̀ ẹ kí gbogbo ó pọ̀ bàbá gbogbo àwọn fáǹsì yín káàkiri ẹ bá mi kí wọ́n gbẹ̀yìn lẹ́wà lórí ètò lẹ́ni sà. ẹgbẹ́ ẹ̀yin fáìn wa ọkùnrin ni o obìnrin àwọn bàbá wa ìyá wa ọmọ àbúrò wa ẹ̀gbọ́n wa gbogbo akínyìn lé o sálàáfíà la wà ẹ ṣeun o ẹ má fi wálẹ̀ o ẹ má bá lọ bá ṣe ń lọ ẹ má tẹ̀lé wa lọ. ẹ ṣe bàbá Fadugba ibi láti máa mú nǹkan ẹ jẹ́ ká kọ́kọ́ mú láti ibi ilé gangan níbo gangan ni yín torí àwọn kan ti sọ pé bàbá yẹn ọmọ ibì kan ni wọ́n ń ṣọmọ kìíní ẹ̀yàn náà ní ṣókí ọmọ ibò gangan ni mi ò mọ bàbá kọ́ gbọ́ látẹnu yín gangan bàbá ọmọ ibò gangan ni. ọmọléṣà ni agboolé Fadugba náà dẹ̀ bí mi ní ìròyìn nínú Iléṣà gangan. bẹ́ẹ̀ gangan ni níbo ní pé wọ́n ń ṣọmọ Nàìjíríà níbo nìyẹn ti wáyé. those days nígbà tí mo join band Jericho ló ń lọ gbà yẹn ká ní pé mo parí tí máa ṣe ń bá mú picture gbà yẹn wá inú mi pọ̀. ẹ̀yin náà ṣe Jericho ẹ̀wọ̀ band gbà yẹn ni. so inú mi pọ̀ so tí n bá ń play Commander mo ti rí ọmọ Ghana ṣọ́gbọ́n nǹkan tá à ń ṣe ń bí ni wọ́n máa ń fi mi ṣe wọ́n á lè mọ̀ pé mo gbọ́ Yorùbá pé ìjìnlẹ̀ Yorùbá kankan ni mí. so irun tẹ gbé sórí báyìí ni ó dá pé dá nǹkan ọmọ Ghana bọ̀ ṣe mọ̀ kí gbà yín náà wọn tí ò ń ṣọmọ Nàìjíríà náà wà nínú báǹdì yín irú bíi Paul Tao náà ń ṣọmọ Nàìjíríà ń gbà yín bóyá yẹn lọ fà á tí wọ́n fi tó fi ń sọ pé àlejò làwa. bẹ́ẹ̀ni ṣé Paul Tao nìkan nàbẹ tún ní méjì mẹ́ta tí ò ń ṣe. ó dà pé Paul Tao nìkan ni. ibo ni baba Monday John ọmọ bo ni wọn sọmọ Nàìjíríà ni ọmọ Benin ni wọn. Ẹdó ni Monday John. ẹ ṣe bàbá yín màmá ní ṣókí ẹ sọ ń pa wọn bàbá tó bí yín lọ́mọ àti ìyá yín ẹ bá mi sọ ń pa wọn ní ṣókí. bàbá mi Kọ́mọláfẹ́ Fádùgbà náà ń pè. Ọmọláfẹ́ Fádùgbà. Kọ́mọláfẹ́ Fádùgbà. so nǹkan tẹ̀mí ń ṣe bàbá wa ló kọ́ abẹ́ tó ló gbáfẹ́ gan ló like music number one tó bá múra ṣé ẹ̀ máa ń gùn láti bí david sàlẹ̀ so àmúra àṣẹ gbogbo ẹ̀ ṣe fẹ́fẹ́ tó ọ̀dọ̀ ẹ̀ láti kọ́. ṣoṣo lórin ni wọ́n. kò ṣe lórin. ṣé instrumentalist ni wọ́n. láyé. òun kò jẹ́ tó kọ̀ wá social ni. ṣé ìdáni kòkó náà dẹ̀ ń tà gbà yẹn. màmá mi aṣọ ló ń tà irú àdìrẹ tó wọ yìí ẹ láṣọ gbọ́dọ̀ àrántí náà aṣọ òkè nǹkan bàbá mi ń tà. so káṣà ní pé gbogbo akọmọra wọn náà ara bàbá ẹlẹ ti mú. bàbá láìkì afẹyẹyẹ ó láìpẹ táwọn ẹgbẹ́ ẹ bá dé ń sìn tó wọn máa kọrin tó wọn máa mẹmú tó wọn pé wọn máa fi gbogbo èdè ní ẹ máa fi sọ̀rọ̀ mo rántí ìgbà kan fífítì mo rántí ẹ mo tẹ̀lé wọn lọ́jọ́ kan màmá wọn ń gbé ó dàbí orí ìbá sí bí abẹ́ bíríjì. ṣé Iléṣà ni bàbá gbé. Iléṣà so àwọn ọ̀rẹ́ ẹ̀ wá kí n jọ ẹ̀ àti mo ti bu ẹmu fún wọn wọn bá ní kí n tẹ̀lé wọn ká lọ sọ́dọ̀ màmá. Can you believe láti ibi tá a ti kúrò immediately tá a kúrò nílé náà ti bẹ̀rẹ̀ sí ní kọrin wọ́n kọrin débi tá a ń lọ́dọ̀ bí màmá yẹn ṣe gbọ́
bó ti ń bọ̀ ọlọ́mọ òun ló ń bọ̀ yẹn ìyẹn màmá dáàdì mi oníkọlá gbóṣù kaná kan gúnyán kan ṣe gbogbo ẹ̀ ó lóun mọ̀ pé òun nìkan kan ló ń bọ̀ àwọn ẹgbẹ́ tẹ̀lé so onífàájì ni wọ́n. so onífàájì ni màmá mi kẹrẹ ìyẹn ti rọ̀ ní gbogbo agbẹ́lẹ̀ ṣífù tiẹ̀ lòun ní Iléṣà so gbogbo orin ìbílẹ̀ yẹn káwọn obìnrin jọ ṣe same thing mo ti àjọ gbogbo báwo. so kásà ní ilé gangan láti mú ẹ ṣe níbo lẹ ti ṣe kékeré àti pé báwo ni míúsíkì yìí torí bí ni mo ti fẹ́ ká ti bẹ̀rẹ̀ ètò gangan báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín torí pé ìrìnàjò yẹn pọ̀ látọ̀wọ̀n night club mọ́ra wọn ẹ bá mi yànnà náà bí míúsíkì ṣe bẹ̀rẹ̀ fún yín gangan fún wọn fáǹsì yín sà. mo ṣe kéré ní Epoma that's Edo State torí àwọn bàbá mi wọ́n lọ síbẹ̀ on trade wọ́n ṣe gbogbo ẹ̀ so later wọ́n wá mú mi wá padà wálé síléṣà pé ó yẹ kí n gbọ́ nítorí mi gbọ́ Yorùbá èdè ìtàn yẹn ni mò ń sọ so granny mi ló wá sọ pé báwo lè ọmọ Yorùbá ṣe ní bóyá kí ló yẹ tẹ́lẹ̀ fi sọ́lẹ̀ sí ọ̀hún ẹ̀yìn kí n sọ Yorùbá bí tẹ́ ti wá mo padà wálé mo bẹ̀rẹ̀ primary school ní Baptist primary school ìyẹn Ìlàrẹ̀ nílé Ifẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ yẹn mo ti wá kúrò Iléṣà lọ bá ìyá yẹn wá mú mi sọ́dọ̀ so ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ primary school ti music ó kọ́ mo ti sọ pé láti school ni mo ti bẹ̀rẹ̀ because mo rántí ń gbà yẹn ní àsìkò tí wà ó mi mọ̀ tí yín o wọ́n máa blow flute ọ̀rọ̀ ní kí wọ́n máa bass drum so ìyẹn sinadọ́ máa ń wà ń bẹ̀ so kíní flute yẹn mo ti mọ̀ láti Ẹ̀dó tọ́lá máa ń fi ọparun ṣe ń gbà yẹn a máa ń fún so ìgbà tí wọ́n á dé school yẹn mo kéré about 10 years or 7 or 8 years or mi ti ẹ̀rọ tí mo bẹ̀ mo sábà gbogbo kéré gan so mo ń fún school yẹn so ti band yẹn ìjọ tí yẹn ò bá wá ìbẹ̀ á play ẹ̀ ìjọ tí o ní gbùdùgbùdù snare ò bá wá mà á play ẹ̀ so wá dijọ́ kan Ebenezer àgbà pé ọmọ yìí ní talent ẹ fi ṣe leader àwọn ọmọ ẹ̀ àti kékeré mo ti bẹ̀rẹ̀ sí ní lead school band. ní school gbà yẹn. school band. pẹ̀lú flute pẹ̀lú gbẹ̀ ṣáà ń coordinate. so mo máa coordinate wọn pé báyìí ni kò fún nǹkan tó máa fún lẹ̀ kó tó máa fún lẹ̀. báwo lẹ ṣe wá tẹ̀síwájú báwo ni ìrìnàjò yẹn ṣe wá ń lọ. nígbà ìrìnàjò mi náà nígbà tí mo kúrò ń bẹ̀ yẹn tí mo wá lọ sí tí mo wá tún bẹ̀rẹ̀ mo lọ sí modern school before secondary school so modern school tí mo wá lọ yẹn mo ní ọ̀nkú kan Èkó ló ti wá ó máa ń play ṣé gángan tó máa ń play yẹn ó máa ń play ẹ̀ so wọ́n dẹ̀ máa ń lo gúdúgúdú so wọ́n wà léńjọ́ kan so mo wà lọ́dọ̀ ẹ̀ wọ́n á fẹ́ lọ sóde léńjọ́ yẹn wọ́n á ní wọ́n ń dóde onígúdúgúdú yẹn pé àwọn òde káwọn dóde káwọn tó máa lọ sí wọ́n ní ọ̀nkú ẹ jẹ́ kí n lu kínní yẹn Sunday sí mi jáwọ́ níwọ̀ tó bẹ̀rẹ̀ sí ń ṣe yẹn wọ́n ní ẹ jẹ́ kí n lu ṣe mo tún máa ń rí mo á ń gbọ́ bóyá ń lù so actually ǹjẹ́ ẹ̀ ni mo mọ̀ pé gúdúgúdú ohun méjì ló ní gúdúgúdú yẹn orí láǹdì báyìí wọ́n máa ń fi ẹ̀dá sí dúdú báyìí sáàárín ẹ̀ sórí ibi tí ẹ̀dá wà yẹn tún míì ló máa ń fọ ẹ̀ etí ẹ̀ tún míì so tún méjì ni so fortunately ó ṣàgbà ǹjẹ́ ẹ̀ ó ní kí n tẹ̀lé òun lọ ìgbà lọ tí wọ́n fi àti ń lọ tí mo ti ń play kí ni wá wò ó ṣe mo ti mọ̀ tẹ́lẹ̀ ni wọ́n ló ti wọ́n ní kan máa ń gbọ́ bọ́ ni máa ń lò ní first time tí mo gbowó nìyẹn tó ń lò ó fún mi lówó owó dẹ̀ ní ìgbà yẹn èlò ló ti ẹ̀ bóyá tọrọ or something so pẹ́ǹsì kankan là ń ná gbà yẹn tí mo dé school báyìí níjọ́ kejì ẹ̀yin boys ẹ jẹun sí mi lọ́rùn mo bẹ̀rẹ̀ sí ra rẹ̀ sí èlò dẹ̀ ní rẹ̀ sí gbà yẹn mo mú kọ́wọ́ dání wàá jẹun ayó ọ̀yà jẹun so àwọn fi pé ọmọ olówó kan ní bàbá. so ìlú yẹn lẹ lù máa jẹ fi pawó ṣe wá ń lu ìlú yẹn lọ ní. so ìlú yẹn mo ń bá wọn play so wá di mo tó wá ṣe padà sí Iléṣà ìgbà tí wọ́n padà sí Iléṣà yẹn ẹnìkan play so mo pa Ikeja ìró wà nígbà ká tó gba independence mo ń sọ yìí o that's 50s 60s so ẹnìkan play wọ́n pè ní C.A. Balógun ìyẹn náà ń play àgídìgbò kò jọ bí àgídìgbò náà ń play nígbà yẹn so kíní bongos igi náà fi ṣe bongos yẹn gbà yẹn
ó ń wẹ́ni tó máa play ọ̀rẹ́ mi kan Alábí lájọ wà ní school band nígbà yẹn wà ní ẹ jẹ́ kí wọ́n dẹ̀ ń gbé ṣọ́ọ̀bù bàbá yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé kíní tẹ̀wọ̀n tí wọ́n jẹ́ máa pẹ́ nìkan wá bá ń play mo ṣe bẹ̀rẹ̀ mẹ́rin mo tún play bongo sí náà so ìyẹn náà tún fún mi lówó ó dà pé kíní yìí máa dá mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn from there ìgbà tí mo tún délé Ifẹ̀ náà nǹkan tó ń pè kan ní high glory Ògúnbẹ́dẹ́dé bongos yẹn náà mo tún play lọ́dọ̀ yẹn so ìgbà tí mo ṣe wá sí Èkó. Kí ló tì yín wá sí Èkó? Ṣé music náà ọkẹ́ fẹ́ wá ṣe lẹ́kọ̀ọ́ ńgbà? No, mo kò wá sí Èkó fúnra mi after the second school tí mo wà ní school yìí Ìmàlẹ̀ college ọwọ́ ní Ajásin gómìnà ọgbà kan òní principal wa ń gbà yẹn. Ajásin kan náà. Òní principal wa ń gbà yẹn so gbogbo àwọn mates mi níjọ́ tó ń rí mi gan lẹ́yìn bàbá yẹn wọ́n ní àwọn tí mo kó máa play music òkè jẹ́ ká gbádùn ní class torí máa ń yọ wọ́n lẹ́nu gan wọ́n á fi gbèsè so ìgbà tí wọ́n á dé Èkó àwọn Lagos government wọ́n fún welfare kìíní káàkiri so Western Avenue wa brother mi commissioner of police lọ́dọ̀ ẹ̀ mo wà ń gbà yẹn so àdúgbò yẹn níbi ẹgbẹ́ barracks wà rí pé àwọn ilé LDB náà máa ń pè wọ́n gbà yẹn so àní club àsùnbẹ̀ nǹkan tó bá fẹ́ ṣe ìwọ tó bá mọ̀ láti jà pé boxing ló fẹ́ ṣe wàá ṣe tó bá yẹ kíní kan ló fẹ́ ṣe wàá ṣe ìwọ tó bá like music wàá ṣe ẹ̀mú bọ̀ ti music. So ẹni tí mo dárúkọ ẹni tí mo fẹ́ dárúkọ ń sìn tá ìjọba rẹ̀ ń gbà yẹn wàá mọ̀ dáadáa bè ó ń ta gìtá ó ti ṣaláìsí ń sìn ó wà nù báńdì ìta reformers náà ibẹ̀ láti kọ́kọ́ pàdé. So band wo la máa pè yẹn ṣé police band ní àbí kò ń ṣe police ṣé Lagos State band band? Lagos State lónìí government lónìí. So government ló ń sponsor fund ẹ̀ so a ti bẹ̀rẹ̀ sí play torí live band ni àwọn kan wá láti àwọn tó wà ní army ọjọ́ ìwà ń gbà yẹn ìyẹn ló ń play drums àwọn tó wá láti àti tó ń play conga army ni sójà lòun náà so aṣàkóra wa jọ bẹ́ẹ̀. Bẹ́lẹ̀ tí máa ń ṣeré ńgbà yẹn. Àṣeré a kàn ń play music tó bá ti máa play àwọn government officers náà máa ń pè wá tó bá ń ṣe party káwa play bí ìgbà táwọn police band ń pè tó wà lọ play fún wọn so wá díjọ́ kan tó fẹ́ nǹkan tí mo fi jump sí drums tó mọ̀ mí mọ́ nìyẹn máa ń jókòó tí ẹni tó play Joe Willie la máa ń pè nígbà yẹn barracks ló ti máa ń wá ẹ mọ̀ kí n ṣe sójà wọn fún láyè níjọta ní engagement yẹn àwa ń dóde títí àárí ó pààrọ̀ la ṣe fẹ́ ní ṣe ní àwọn pípẹ́ yẹn ti ń tánú ta ló fẹ́ play drums yẹn ta ló ẹ̀fìn yẹn lẹ̀ ṣé drums yẹn máa play ọ̀rẹ́ mi ẹ̀ tí mo ní àìjọba mi láìpẹ́ wá ṣe pé sọ ní o déjàre bongos ló ń play fi o lè play bongos kó tó máa play drums náà ǹjẹ́ o lè tún bẹ̀rẹ̀ sí play drums mo ní máa play drums ẹ̀ wọ́n ní ṣe mo ti ń kọ tẹ́lẹ̀ mo ní mi ń kọ tẹ́lẹ̀ rẹ̀ àbí play nǹkan tó dẹ̀ wà lọ́kàn mi ń gbà yẹn bí nǹkan tí mo sọ yálé àrùn pé mo ń lead school band bass drum ò ní eléyìí tá à ń fẹsẹ̀ kì so alive ló dẹ̀ ń rí nǹkan tó dẹ̀ ní láti play náà then snare drum mo ti ń play so mo dẹ̀ ń wọ́wọ́ yẹn bí yẹn ṣe ń ṣe ǹjẹ́ ẹ̀ máa ní ẹ̀jẹ̀ ká ló máa play ìgbà tá a dó títí tá a rí yẹn àwọn sójà ò fi lẹ̀ bá ṣe lọ sí engagement ẹgbẹ́ mo dé wẹ̀ mo dẹ̀ bá sórí drums mo pa ṣége owó oúnjẹ yẹn. níjọ́ yẹn ẹ̀ ń lu rí rárá ẹ̀ ń gbá rí rárá. wọn kọ́ mi kò sẹ́ni tó kọ́ mi kò sẹ́ni tó kọ́ mi drums rárá mo ṣe bọ́ sórí drums mo bẹ̀ sí ń play ni gbogbo wa yanu pé Sunny èyí tó jẹ́ tó fún trumpet Sunny good boy Igbo nìyẹn good boy I don't know say you dey play this thing now. Wetin we do the other make we leave that man jare for him soldier make the soldier himself there make tí mo bá wọn yàbí àwọn ọmọ onílù ẹyẹ ní tí tó ń fún wọn sáàsì wọ́n ti gbádé fún yín. wọ́n ti gbádé mo sì bẹ̀rẹ̀ drums ni mo ti jump kúrò lórí bongos mo bọ́ sórí drums so àtìgbà yẹn mo ṣáà ti bẹ̀rẹ̀ tá. ẹ lò tó ọdún mélòó pẹ̀lú báǹdì tẹ́ ń sọ yìí Lagos State band ẹ lò tó ọdún mélòó. ó dà kó tó bí ọdún mẹ́ta ọ̀ṣọ́ mẹ́ta ni so from that time wọ́n á ti rí àwọn báńdì àwọn tó ń lé ní gbà yẹn wọ́n ń pè wá èmi pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn guitarist yẹn. àwọn ta ló ń rìn nígbà yẹn sọ́wọ́n olórin lẹ́ ń sọ. àwọn olórin highlife tó ń rìn nígbà. àwọn ta ni wọ́n. ẹ̀kan wà rẹ̀. fọwọ́n tó ń gbọ́ yín tó fẹ́ mọ̀ gangan wọ́n ta ló ń rìn. àwọn bíi
Victor Coca náà lè mú ọlọ́pàá ọ̀rọ̀ èmi Victor kọ̀ bọ̀ Coca wọn tó ń bá yín lọ́wọ́. Victor Coca Chasiwo Egwe high life gbogbo wọn yẹn. high life ni gbogbo àwọn ẹ̀ tí mo sọ yìí high life ló ń rẹ̀ nígbà yẹn àwọn jùjú àgídìgbò kankan ló wà gbà yẹn jù àwọn tó wà ní jùjú òpè mi àwọn bíi Nightingale Ikeja ìró kankan so later làwọn ọ̀gá bẹ̀rẹ̀ àwọn ọ̀gá ti play àgídìgbò sẹ́yìn so mo ṣe bẹ̀rẹ̀ ni so àwọn yẹn tí mo dẹ̀ ń play fún yẹn mi ò mọ̀ pé ń gbowó ńbẹ̀ èmi kàn bí n pé mo ní interest mo nínú kinní yẹn ẹ̀kọ́ ń ṣeré so lọ́wọ́ ń jọ́ kọ́ta wa lọ play fún Chasiwo Egwe ní Boundary Hotel ní Ajégúnlẹ̀ so àti close tán lóru bí yẹn ṣe wá béèrè lọ́wọ́ mi nìyẹn pé sọ ní owó ẹ̀dá wọ́n ní owó báwo ìyẹn á bèèrè bó ṣe lè jábá Chasiwo Egwe ní Charles, why did you do that? You didn't give my friend money now. He asked me, he said, make I come. He asked me for money. When you know, you don't ask me. You know, if you don't ask me, you know, say you're supposed to give her. So what you want to do that? Ọjọ́ fún yín lówó nìyẹn. So anybody to want to beg me, mo say, I'm okay. Mama gbowó lọ́wọ́ ẹ̀. Ẹ rántí èlò tó fún yín gbà. Èlò lówó náà around a lè pọ̀ níbi £2 or something like that by now. Ọdún wo lẹ ń sọ yìí? Ṣé 70 rẹ̀? 60s ni mo ń sọ yìí. 60 ni mo ń sọ yìí. 60 ni mo ń sọ yìí. So mo ṣe bẹ̀rẹ̀ ní drums yẹn. Níbo ló kí ló wá gbé ẹ̀rẹ̀ ṣeré lọ́wọ́n night club kọ̀ọ̀kan mọ́ra wọn náà? That's right. So ìgbà tí mo ti wá pẹ́ wá bẹ̀rẹ̀ night club. The first night club tí mo kọ́ play pẹ̀lú the other boy yẹn náà the same abbey. City of Lagos rendezvous náà pé Lagos ló wà. Ẹ̀mí Ògùn ní Anthony Bẹ̀yẹn. First time tí máa ń mọ Sunny Adé ni. Sunny wá ṣeré ń bẹ̀. Sunny play ó wà lọ́dọ̀ Jídé Smith. Jídé Smith ń gbà yẹn. So ó gbé jíìpù yẹn wá òun set fún body nítorí hall mélòó ló wà ní hòtẹ́ẹ̀lì rẹ̀ Body Thomas ló wà àwa wà nú lọ́hùn. So inú lọ́hùn yẹn bàbá yẹn ẹ̀mí Ògùn yẹn member of Highland Club ni. Àwọn people ẹ̀ ló cool room ni wọ́n máa ń ṣe ní neon globe náà tàn sí bẹ́ẹ̀ so I very like music so àyẹn band làwọn àgbà yẹn is Victor Brown ó sì rántí yẹn dáadáa so èmi mò ń play drums I been play guitar one boy ó ti gbàgbé orúkọ yẹn kí tẹ̀ lórúkọ boy yẹn ó ń play bass so máa yẹn fúnra rẹ̀ ń play guitar pẹ̀lú Tony Junior Victor Brown náà play guitar pẹ̀lú Abbey. Then there's one man, maybe some of you will know him. Ó wà ní Òsibìsà. Nísìnyí bóyá ó ṣe wà ní I don't know. Lọ́fítì àmọ́ ọ̀nà ń pè é kọlà báyìí. Òun ló ń play sax fún wa báyìí. So kàtà wá kúrò ń bẹ̀. Ìjẹ́ ìlẹ̀ kankan mọ King Sunny Adé. Ìjẹ́ nǹkan tó jẹ́ kí n sọ ó dà pé ìgbà tó máa ń sẹ̀tì síwájú báyìí tó máa ń jókòó. So kan rí wọ́n pé. Ẹni wà lọ́dọ̀ Jídé Smith ńgbà yẹn. Ọjọ́ Jídé Smith ló wà. So wọ́n á wò pé lọ́mọ kékeré wo ló ń play báyìí. Mo wonder. Ongan story mi sọ fún rí. Ó dẹ̀ bẹ̀ tó like mi. Kí ló ń ta ń gbà yẹn? Kí làwọn kí ni? Òun náà ló ń play guitar. Òun náà ló ń play guitar fúnra rẹ̀. Bó ṣe ń play nsìn náà ló ṣe ń play. Bẹ̀ tó ń line up sẹ́yìn speaker báyìí speaker tó máa ń tòrò báyìí. Wọ́n play dáadáa ń gbà yẹn wọ́n á wò ọmọ kékeré tó play kìíní. So ó ṣe yín bákan lára. Wọ́n ṣe ń bá kan wọ́n ní this is very good o. So ìyẹn ṣe lọ ni. So later àwa padà sí ìgbà tí àwọn òyìnbó dé tó fẹ́ ṣepo ìsámọ̀ yẹn pé 70 gangan náà dé. So àwọn kọ̀ọ̀rà ló ní hòtẹ́ẹ̀lì yẹn gbà yẹn. Àwọn ń wá band. So our band leader then is called Omabua. Calypso ló máa ń play. I play alive, I play kwakunse. Gbogbo eléyìí tí mo sọ fún lẹ́ẹ̀kan pé wọ́n á play waltz, slow foxtrot, jazz, nǹkan tá a máa ń play nígbà yẹn torí àwọn òyìnbó yẹn. Mo sì wá pè ní Abbey àtàwọn náà, àti ìṣọwọ́ àmọ́ ẹ̀ náà. So a máa ń pè ní New Kankan. Ẹni tó bá mọ obìnrin tí ó lẹ́kọ̀ọ́ yìí náà ni o, níbi Central Bank yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ ní Central Bank. Torúkọ ibẹ̀ yẹn ni. Orúkọ hòtẹ́ẹ̀lì yẹn New Kankan.
wà ń bẹ̀ títí di 70s. You can play instrument in play, there. I play. But was just high life. I live makes me music. Fẹlá ṣe dé ńgbà yẹn tí Fẹlá a máa ní update ní Monday. So àtàlẹ̀ dé Fẹlá there's one òyìnbó mo ti gbàgbé orúkọ ẹ̀. So ìyẹn play keyboard. So wọ́n ṣáà join àwọn náà máa ń play jazz night náà fi join yẹn ṣe fún. So èmi dẹ̀ máa ń lọ nítorí mi lè sùn. Tani ṣe ti Fẹlá yẹn lẹ́ ń sọ. Nígbà tí wọ́n máa ń play ǹjọ́ Monday tí wọ́n máa ń lọ nítorí jazz yẹn máa ń lọ nítorí music yẹn. Àbú ló ń play jazz tèmi play fún wọn. Orúkọ ẹ̀ Àbú ni ó ní bow leg báyìí. So máa ń lọ ní ẹ̀ máa wò wọ́n láti wọ bẹ́ẹ̀. Máa mutí jẹ́ ìwọ pẹ̀lú àwọn friends tó wà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ wọ́n lọ tí fún mi. Ẹ̀yin ò play lẹ́nu wá gbọ́ tí náà wá lè fi wá sí fàájì. So kò sí jùjú ńgbà yẹn rárá jùjú ọ̀dún. Jùjú ti wà from 60s àwọn ọ̀gá ti bẹ̀rẹ̀ ńgbà yẹn. Ìgbà yẹn ọmọ ààrẹ sójà fẹ́tùkú àlùbọ́dé sójà ẹ̀kọ́ àdẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe yẹn. wàhálà gbọ̀ngàn lórí ìgboro. Jùjú ti wà ńgbà yẹn jùjú ti wà dáadáa ńgbà yẹn. Ẹ̀rálé ẹ̀ẹ́dì bá ṣe ń mu mọ̀ pé wọn bàbá historian ni wọn gbogbo nǹkan tí bàbá ń sọ mọ̀ pé ẹ̀yin bàbá wa tẹ́tí wà nígbà yẹn máa wá gbogbo ẹ̀ pé mi ò mọ̀ gbọ́ ẹ̀ mo kàn ń fetí tẹ̀lé wọn lọ ni torí ìtàn gangan ni ó dẹ̀ ṣe pàtàkì kàmúlẹ́nà bàbá rẹ̀ torí ẹnu gangan lóbi yẹn ti gbó mọ̀ pé ẹ̀yin fans máa dúró fún pé ìgbà wo ló darapọ̀ mọ́ ẹgbẹ́ chief commander Ebenezer ibẹ̀ la fẹ́ dé báyìí sí wọ́n á yànnà náà fún wa ọdún tó débẹ̀ bí ìrírí yẹn ṣe lọ bàbá ti lo ọdún mélòó lẹ́yìn chief commander báyìí. I think we should say 43 years. 43 years ni baba Sunday Fadugba ti lò lẹ́yìn baba wa chief commander. Àwọn ẹlòmíì tún jù mí lọ. Ṣé ń gbọ́ 43 years ló ti lò. Á jẹ́ kí bàbá ti máa lówó gan-an wọ́n á ti ṣe. Adébẹ̀ bàbá fọ́wọ́n fans yín tọmọ yín káàkiri. Kí ló wá gbé yín dọ́dọ̀ chief commander? Báwo lẹ ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn? Actually that time àwọn ọ̀rẹ́ mi àbẹ̀ yẹn wọ́n ti wà ń bẹ̀. Sam kan náà tó sunra ẹ̀. Bàbá Sam. Wọ́n ti wà ń bẹ̀. Gbogbo àwọn yẹn àtijọ́ ń bọ̀ tó dá fọ́ọ̀mù club nígbà kan àwọn òní hip hop tó ń play nsìn pop a máa ń copy àwọn Beatles nǹkan gbà yẹn James Brown whatever so ìgbà yẹn láti múra torí competition wà gbà yẹn tá a máa ń ṣe so àwọn ti wà lọ́dọ̀ commander èmi sì wà ní Èkó yẹn sì ṣe fàájì níbi night club yẹn so wá di gbàtọ́ àwọn abẹ́ wa ń bá mi sọ̀rọ̀ pé Sunday ti ń lo drums commander dẹ̀ ń wá ẹni tó máa play drums. sísan ọ̀bẹ ò tí máa lo drum ńgbà yẹn. wọ́n ń lo bẹ̀tí captain ọmọ captain Samson Ogunlade ló ń play so wọ́n àwọn wá ẹni tó máa play drums ó ṣe mí bákan. kí ló dé. I don't know. jẹ́ ti wà yìí small life yẹn ti dùn mọ́ yín. so jùjú ẹ̀ wọ́n. gbogbo nǹkan tá à ń sọ yìí. kí ló ń lọ play jùjú. kí ló ń kọ. bó ṣe rí lọ́kàn mi ń gbà yẹn ni but later wọ́n á rò pé it's a challenge to me as a drummer mo ń play ìlú òyìnbó wọ́n á ní kí wọ́n á play tèmi mò ń sá wọ́kàn mi ṣe sọ fún conscience ẹ̀ ló sọ pé no which means o ti fail in there and okay my way we do it ó ṣe bẹ̀rẹ̀ wọ́n gbà mí kí n kọ́kọ́ play lẹ́yìn church nítorí nǹkan tí wọ́n kọ́ fi tàn mí wọlé ni. ọkọ ni kò yé wa ẹ ṣàlàyé wọn ní ọkọ tàn yín báwo. tí n bá ti gbọ́ pé church ni nǹkan táwọn àbẹ̀ sọ fún ọ̀gá yìí máa fẹ́ wá. ó tọ́ wọ́n dẹ̀ fi sí church tó. so ẹ̀ kọ́kọ́ lọ play fún band rẹ church lẹ kọ́kọ́ wà. so nígbà tí wọ́n wá ní ọ̀gá wa ní kí n máa bọ̀ kí n máa play drums. ọdún wo nìyẹn. 81. 81 gangan nìyẹn tó di pé tẹ darapọ̀ mọ́ báńdì yẹn gbà yẹn yàtọ̀ sí bàbá abẹ àti bàbá Sunday wọn tálẹ tún bá ń bẹ nígbà tó darapọ̀ mọ́ wọn. gbogbo àwọn members international ó ṣe pàtàkì kẹjẹ ká mọ̀ mélòó ń bà wọn. Baba Vasco da Gama Yomi tó yẹn ń kọrin Samson wà bẹ́ẹ̀ tí bàbá Yẹmisí or something like that ìyẹn náà wà bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti wà látijọ́ wọ́n wà bẹ́ẹ̀ so gbogbo àwọn náà wà bẹ́ẹ̀ gbogbo mo bá ń bẹ̀ nígbà yẹn. nígbà yẹn nígbà tẹ́ débẹ̀ tẹ́ bá ná ti rẹ́kọ̀dù lẹ kọ́kọ́ bá tọ́kọ́ ṣe lójú nígbà tẹ́ darapọ̀ mọ́ báńdì yẹn. rẹ́kọ̀dù mo fẹ́ kọ́kọ́ bá wà sí wọ́n dà pé ìgbà tó ga sí 40th birthday. ìgbà yẹn ni. à ń jáde lọ́lẹ̀ ní Elédùmarè
so ṣé gbà tẹ́ débẹ̀ ń ṣe ilẹ̀ tó kò bá jà sí gbà yẹn. ẹni mo tó kò bá jà so from there. a tún rẹ́kọ̀dì mélòó tẹ́ ti bá kọ̀mándà ṣe. mi ò mọ èmi kò lè kà ìbá kúrọ because ọ̀gá tí mo ní is a very talented son. so láti 81 yẹn títí gbogbo iṣẹ́ tó ṣe sí di 2024 yìí gbogbo ẹ̀lẹ́ kópa ń bẹ̀. gbogbo ẹ̀ mọ̀ kópa nígbà tá a ṣe ń ṣe rẹ́kọ̀dù. bẹ́ẹ̀ tó jẹ́ rẹ́kọ̀dù ń lọ bẹ́ẹ̀ ni. àhún tó dá ṣe rẹ́kọ̀dù. bẹ́ẹ̀ mọ̀ bọ̀ títí gbogbo rẹ́kọ̀dù. so ìgbà tá à ń ṣe rẹ́kọ̀dù síta mo play gbogbo ẹ̀. rẹ́kọ̀dù wo lẹ máa rò pé ìtẹ̀bá wọn tẹ̀tẹ̀ ṣe pẹ̀lú kọ́mọ̀tẹ́ máa sọ pé rẹ́kọ̀dù ó dà ń pé ó kì í díẹ̀ ó náà wọn kọ́kọ́ tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó fún mi wàhálà díẹ̀ ó yọ iṣẹ́ ẹ̀bẹ̀ lára àwọn rẹ́kọ̀dù tẹ̀dẹ̀ wo ló máa ń jẹ́ bí ìtẹ̀ máa ń rántí pé this particular record torí mọ̀ pé kò sí ní annual experiences tẹ̀ ní. actually you are right so mo ti sọ pé gbogbo ẹ̀ náà ni mo like gbogbo ẹ̀ mo like. èwo ni ṣeṣẹ́ tẹ̀ ń ṣe okay as a drummer ẹ fún wa lections máa ń bẹ̀rẹ̀ wọn ní guitar kí ni ata àti ìyẹ̀wò lẹ́yìn fi sínú mi torí àwọn alápàlà náà wọn lọ́wọ́ ń pòwe ìta máa náà lòun ní mélòdì kí ni tí yín gangan tẹ̀ ń ṣe ẹ fún wa lecture yẹn. nǹkan tí èmi lọ́dọ̀ ọ̀gá gbogbo àtàwà ń gbà ẹ̀ Tao èmi gbogbo àwọn tó play gangan simoni gbogbo wa a máa idea wa la máa ń kó pọ̀ àwa percussionist a máa ń lọ sọ́dọ̀ captain ní Ogunlade ní Agége ní hòtẹ́ẹ̀lì alorias so wàá máa ìdí àwa so oníkálùkù àwọn máa rò pé kí ló yẹ kó n fi sí kìíní. ọ̀gá ò tí ì kọrin rárá ń gbà yẹn o. ọgọ́ ìkọrin kò tí ẹ fi sí nǹkan sí so èmi máa create nǹkan tí máa fi sí ok nǹkan tó fọ́ọ̀nì máa sọ fún ẹ sí ènìyàn tí mo fẹ́ràn jù. ènìyàn tí mo fẹ́ràn jù bàbá mi ìyá mi. à ń play lórí stage enjoy ọmọ kékeré kan wá daddy I love what you are playing but why don't you play like this. bóyá áńgẹ́lì ni ọlọ́run ṣe mí oní play oní kúrò ti fẹ́ kí n ṣe kù kákátá kù kákátá is that what you want so you satisfied if I play it. Ọ̀gádẹ̀ nǹkan ọ̀gádẹ̀ ń play. Òun náà dẹ̀ fi ṣe rẹ́kọ̀dì yẹn. Ó dẹ̀ tàn gidi. Tó dẹ̀ jókòó gidi. Ọmọ yẹn tí mi ìmọ̀ tí n bá rí títí dì sí. Áńgẹ́lì ni. I'm telling you. So kò dẹ́ pé tó bá ń ṣiṣẹ́ kan tó bá rẹ́nìkan tó wá bẹ́ẹ̀ ó mọ̀ bọ́yọ́ Ọlọ́run ránṣẹ́. Ṣé ẹ̀yin tẹ́ jẹ́ drummer sí sẹ́yìn náà máa ṣàmọ̀kan alápòlá máa ní gbogbo àkọ́kọ́ lòun máa pòwe ìgbà mi òun máa ní sùrù gìtá máa nígbà mi òun máa dúró ẹ̀yin ńkọ́ ṣé tẹ́ bá ti bẹ̀rẹ̀ music báyìí lẹ́ máa lùlù títí di. Drummer gbọ́dọ̀ dúró any good drummer wà rí pé tó bá watch àwọn ayé àtijọ́ yẹn Ọláìyá kíní kan wà rí pé kíkì ẹ láti máa lọ steady so wà á dẹ̀ máa back máa lọ steady any drummer tí ó bá lè keep steady beat is not a drummer. so ẹ̀yin náà ń back àbí so ṣe ẹ láti wà ní the same level pẹ̀lú àwọn. the only thing ni pé tí a bá wà láti wà the same level pẹ̀lú àwọn tó ń kéde torí at times bí driver ni drummer jẹ́ you are driving them. So by in lawyer, so o lè máa improvise. That is, tó bá di time tó o ṣe gbé kúrò tó mo mọ̀ kó fẹ́ràn máa lù ó ní nǹkan tó máa lù. Táàbí ló dáa kó dáa kó dáa pè à ń jáde lọ lè ní. So irú yẹn ó ní láti wà lọ́pọ̀lọ́. Then táwọn olórin náà bá dé àtúrẹ́ wọn wọlé wọn á gbèrè. So tí onílù aláwàyà tó bá fẹ́ play àwàyà yẹn òwò ló máa pè wọlé àpètè ẹ bẹ́ẹ̀ náà ni keyboard so iṣẹ́ tí drummer ń ṣe nìyẹn ó dẹ̀ láti mọ̀ yẹn ṣe tó bá máa ṣe you are not a drummer. bó dẹ̀ ṣe lọ ní gbogbo iṣẹ́ yín nìyẹn gbogbo drums yẹn. o ní láti wọ́n so any drummer tí ó bá lè keep steady bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe gbogbo nǹkan tí mo ṣe is not a drummer. ṣe máa ń jà pẹ̀lú àwọn instrumentalist tó kù ní bóyá tẹ bá ń ṣe láàṣẹ báwo pé ẹ lè ṣe kẹ́ má jà because if you don't agree pẹ̀lú ti ẹni láti bára yín jà tí nǹkan tí ìjà musician fi dá nìyẹn ẹ̀yin jà ẹ̀ tó bára yín rẹ́ tó bá ti rọ́tí lọ́wọ́ ẹ̀ tó gbà lọ́wọ́ ẹ̀ mú àti parí ìjà ni. gbọ̀gbà mi ò lè ní ìwọ ní sùúrù ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. báyìí ló yẹ kó ṣe báyìí ló yẹ kó ṣe. so àdè máa ń gbọ́ correction ara wa irú táwọn ń sìn ó lè sọ pé Sunny
Don't you think that you have to change that thing? At the try, we met her. Okay, let us show this one. So my try met her. Kí ni ìyàtọ̀ live performances àti record? Kí ni ìyàtọ̀ ẹ̀ fún wa ní? Ṣé live performance? I express ara ẹ̀ bó ṣe dáa. Bó ṣe tẹ́jú sí, bó ṣe mọ̀ ń lù sí. But record, ó wà compacted. Ó ní nǹkan bóyá ìṣẹ́jú mẹ́wàá náà fẹ́ ṣe eléyìí o. Tá à ń ṣe bí track by track yẹn. Ó lè ṣe mẹ́wàá lélẹ̀. So gbogbo nǹkan tẹ fẹ́ ní gbogbo nípa kò sínú 10 minutes yẹn. But tó bá jẹ́ live ni. Yours truly ẹ máa expand ẹ ní ìrọ̀lẹ́ truly o lè ta débi tó bá wọ̀ ẹ́ lọ nílò àlùtí ẹ̀ débi tó bá wù ú bẹ́ẹ̀ kò ń ṣe bẹ́ẹ̀ ní record. Bó ṣe lù yẹn ó gbọ́dọ̀ ní kick èèyàn gbọ́dọ̀ máa lo kick pẹ̀lú àbí ó lè jẹ́ ọwọ́ nìkan ń pé bóyá kí ni sí kick láti wà. Onídọ́mọ̀ ò gbọ́dọ̀ dúró ìwọ pẹ̀lú tó bá ṣiṣẹ́ pẹ̀lú ní gìtá that's why ọpọlọ ojú ẹ etí ẹ gbogbo ọwọ́ àtẹsẹ̀ ni drummer lò so mo lè sọ pé drummer ló ń ṣiṣẹ́ jù. Lóòótọ́ àwọn alápàlà máa bá yín fà pé táwọn ò bá dún pé. àwọn alápàlà. àwọn onígìtá náà sọ fún yín pé tóun bá fi. tóun bá ṣe ń dún kọ́ so but fortunately gbogbo àtàwà lọ́dọ̀ ọ̀gá talents ni gbogbo wa. Kò sí àṣàkù ń bẹ̀. Ó dẹ̀ show lọ́wọ́n iṣẹ́ yín tẹ́tí. Torí gbogbo kò sẹ́ni pé ṣe a máa sọ pé òye kò ṣe nì tó bá ti ń play báyìí ni wàá rí i pé ẹnu ẹgbàá mi máa play funk so wàá kàn rí pé nǹkan báyìí ló yẹ kí n fi ṣe léyìí. Ta ló ń lu drums fún King Sunny Adé ńgbà yẹn torí mo mọ̀ pé wọ́n nígbà yẹn náà ẹjọ́ máa ń wọ́wọ́ ra yẹn ẹjọ́ máa ń gbọ́ rẹ́kọ̀dì ara yẹn jẹ́ ń gbé ẹ fún mi nítàn díẹ̀. Time fi wà ń bẹ̀. Táyìn wà lọ́dọ̀ kọ́yìn lọ́dọ̀ kọ̀mọ́dà yẹn ta ló ń lu. Àkànbí ọ̀dọ̀ kìnìún rédíò kan ọ̀rẹ́ lè pẹ̀lẹ́ tẹ́lẹ̀ ọ̀rẹ́ lè pẹ̀lẹ́ Àkànbí kan dáadáa eré ìwọ̀nba ilé tí Samson ìlú yẹn òun ló kọ èmi pẹ̀lú ẹ̀dẹ́ ti mọ̀ra dáadáa torí níta ọ̀rọ̀ bá láyé tí wọ́n máa mọ̀ra wa dáadáa gidi ó níbi kan tá a ti máa ń pàdé ní ọdẹ́jà Christian lẹ́gbẹ̀ẹ́lẹ́ Ìfẹ́lámbẹ̀ gbogbo ṣíṣe ayé tá à ń play alive tá à ń play. Ṣé mọ̀ wọn tó ń bá Fẹlá lù bá ṣe mọ̀ wọn. Ó mò ń sọ mo mẹ́yẹ bọ̀lá gbogbo aláma wà ń bẹ̀ kí Fẹlá tó kú èmi pẹ̀lú Samson a máa ń lọ bẹ̀ a máa lọ sọ́dọ̀ Fẹlá. So ẹ̀mọ̀ Fọlá one-on-one ni pé kí. One-on-one so a máa ń ṣeré like I told you bẹ́ẹ̀ ọ̀nà máa ń pay off days wa. Nígbà tẹ́yìn ò bá ṣeré yẹn. So ọmọra wa dáadáa but fortunately ni pé ti bí yẹn wọ́n ti fẹ́ tì ń lọlẹ̀ pa eléyìí mo ti bá màmá mi sọ mi lè ṣe láíláí. Sọ ẹ̀ ń fagbó rárá. Aláìláì náà. But ẹ̀ ń fa sìgá mọ́ra wọn. Àbó fa sìgá bẹ̀rẹ̀ mi ìgbà kú. So yàtọ̀ ni. Sonny, this thing is good. It will make you high. It will make o ní talent yẹn tó bá ní talent o need láti lo nǹkan to stimulate you. O ní wọ́n ní ọpọlọ àtàgbára àti gbogbo ọ̀rọ̀ ló máa lò. Bẹ́ẹ̀ ṣe wá pa nǹkan mi. Ó dìgbà tó bá dé kó tó play no èmi ò believe in yẹn. Which means o gbà talent Ọlọ́run fún ẹlẹ́bùn yẹn ni tó bá fún ẹlẹ́bùn kò ní ní ẹ lára. That time if I was playing wàá fi pé gbogbo à ń ṣeré. There's one boy tó join wa nígbà tá a lọ play ládùúgbò ẹ̀ Délé Coca ni bóyá o mọ̀. Délé Coca bẹ́ẹ̀ ni mo gbọ́. O mọ̀ dáadáa. Bẹ́ẹ̀ ni mo gbọ́. Nǹkan tó fi join band a lọ play fún customer kan lọ́dọ̀ ẹ̀ ó rí gbogbo abẹ́ àti play yẹn àti táwé náà láti ọ̀sẹ̀ mọ̀ pé ó láìkọ́ just happy bó rí yín. Èmi náà ti yẹ̀yẹ́ ẹ bá rí pé ó rí pé a kàn ń ṣe bíi pé a kàn mọ bí nǹkan bí eré so wá olóhùn wò wá títí olóhùn àti báyìí pé ní àwọn ilé àwọn ilé ó dẹ̀ ń ṣe eré wọ́n ṣe gbogbo ẹ̀yìn music ẹ̀ ò dẹ̀ dànù ó dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kán ṣe olóhùn àgbàdo àbàbà ó dẹ̀ fún mi lórí ọ̀fẹ́ láti play pẹ̀lú àwọn pípì Ọlọ́run dẹ̀ gbàgbé àyàtì ó dẹ̀ play pẹ̀lú wa. Kí ló ń wá ṣe pẹ̀lú yín gbà yẹn gbà tó darapọ̀ mọ́ gítà ni. Ṣé gbà tó wọn Paul Tao kúrò lòun. Ìjọ tó Tao náà sì wà mẹ́gbà yẹn ìjọ tó wá ó ní dáàdì mo fẹ́ láti play pẹ̀lú báńdì yìí nǹkan kan ọ̀gá ni kí ni ò play guitar fine okay Tao he say he want to play guitar àṣé o ti kọ́wọ́ ọ̀fta burúkú ó ti study gbogbo nǹkan tí Tao gan surprise ìjọ tí mo fi gbogbo aláwọ̀ ẹ̀sìn yá ń pẹ́ Bàbá nígbà tẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹ̀yin nígbà tẹ́ dọ́dọ̀ chief commander yẹn torí ẹnu yín náà láti lè gbọ́ wọn ọ̀rọ̀ yìí
báwo ni ọ̀rọ̀ owó ń gbà yẹn torí oríṣiríṣi nǹkan là ń gbọ́ ṣé ṣíẹ̀ ni ṣé wọ́n pè sí sálárì nǹkan ni báwo lọ̀rọ̀ owó ṣe jẹ́ gbà yẹn. actually ìgbà tí èmi àti Tao torí ìgbà kan náà la join àwọn yòókù wà lórí ṣíà bẹ̀tẹ̀ àwa méjì yẹn sálárì náà kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fún wa nígbà tó bá sọ pé probation time ká fẹ́ wo nǹkan tẹ́lẹ̀ kó tó di pé ẹ wọlé fúlì. so ìgbà tó wá tó time kan ọ̀gá fúnra rẹ̀ ló decide pé à ń láti ní percentage náà wọ́n ní lọ́ọ̀sì àárín nígbà yẹn so tó bá ní tó ayé pé apá 100,000 ọtún bóyá tó máa gbà lórí 100,000 pẹ̀lú sẹ́yìn ọ̀gá fúnra rẹ̀ ló yọ inú percentage tiẹ̀ tó ń fún yín ló fún èmi pẹ̀lú Tao so bá a ṣe bẹ̀rẹ̀ sí gba ṣáà mi. 43 years lẹ́yìn eléré kan fẹ́ni tó ní talent báyìí tó mọ̀ pa iṣẹ́ yẹn gidigidi kí nìdí ọ̀pọ̀lọpọ̀ wọn máa wò pé ẹ lè ti kúrò lẹ́yìn òbí kẹ́tì lọ́dọ̀ ṣínà kẹ́tì lọ́dọ̀ sọ̀ní kẹ́tì lọ́dọ̀ délé abẹ́ọ́dún kí nìdí tẹ́ fi pẹ́ bẹ́ẹ̀ tó rán wọn ọ̀dọ́ tó ń wo lórí ètò yìí wọ́n á fẹ́ mọ ìdí tẹ́ fi pẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ chief commander. ṣeun ọ̀rọ̀ pọ̀ mbẹ́ somebody like me mi kì í ṣe aṣẹ́wó onílù pé kò kúrò bí tó bá tó wọ́ wà bí wà jọ́sìn tó wà bí wà jọ́sìn kì í ṣe I don't do it mi mọ̀ ṣe àti pé ẹni tí mo fẹ́ kúrò lọ́dọ̀ kò ṣẹ̀mí nà owó tó jẹ́ ṣe ó ń fún mi lásìkò ibi à ń lọ sí ìlú òyìnbó the first person tó ń tẹ́nìkan drop táwọn unisọ àti oúnjẹ náà èmi náà rò nígbà tí mo padà sí náà wọ́n ní èmi làwọn rò pé drop wọ́n sọ pé ojú mi le. ẹ dúró bàbá ibi tẹ́ gbé mi lọ yẹn ibi tẹ́ gbé mi wọ̀ yẹn ẹ nígbà tẹ́lẹ̀ wọn yàn kọ́ wà tí wọ́n ń tẹ̀lé yín padà wálé tó dúró ṣéyàn kan nìkan náà ni bọ̀ ṣégbà yẹn wọ́n gba passport yín gbà yẹn nítorí wọ́n nìkan tó ń ṣe tọ́wọ̀n kan parọ́ fún mi tẹ́ bá travel wọ́n máa gba passport yín ọ̀gá máa gba passport yín dà ṣé wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbà yẹn ni. no wọ́n gba passport. okay gba passport. okay so wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́. wọ́n ti ọ̀gá wọn gba passport so tẹ́ bá fẹ́ ju nǹkan bóyá oní friend kan tó fẹ́ send owó sí ẹ fẹ́ gbà. bẹ́ẹ̀ wàá ṣàgbà. wàá gba passport wà lọ gbowó ẹ. sọyàn mi àdẹ gbà á bó ṣe wọ gbòòrò lọ nìyẹn. bí ẹ ṣe wọ lọ nìyẹn. so gbàtà á dẹ́kun ẹ̀mí náà sọ pé drop. o ẹ̀yin lọ rò bọ́ drop. news yẹn ti lọ ń bí pé bọ̀bọ̀ drop àyẹ̀ ló drop. so nígbà tó wá rí gbogbo wọn bẹ́ẹ̀ máa kọ́ bàbá yìí máa padà wálé. so that I'm telling nǹkan tí mo ń sọ fún ẹni pé èmi ọmọ bọ́ ṣe ń ṣe kiri. Although Tao gbogbo àlà ní ọ̀fà pẹ̀lú àwọn musician náà. ṣẹ́yìn náà ní ọ̀fà. ṣé o mọ̀ pé show lóyìnbó náà different artists ló máa ń wá sí show wọn. So I make friends. So some of them say, why don't you join us? We like your music. So the especially èmi àti Tao. So you can teach us your music, we will be playing it. ìlú mélòó lẹ ti lọ pẹ̀lú commander. kásá sọ pé gbogbo kárí ayé ni àti lọ South Africa, South America, North America, Canada, Europe, Japan, Switzerland, ọjà pọ̀ ṣá. ṣe máa ń rò ó sí pé kẹmọ̀kẹ́ ti kẹ́yìn náà ti jábọ́ ń gbà yẹn bẹ́ẹ̀ ṣe máa ń sọ ṣẹ́ ti rò rí pé. mo rò mi ò tún rò bí ìbákan méjì ni mo rò in the sense pé so at least nǹkan tó yẹ kí n rò ni pé ńgbà tó kọ sí pé ṣùgbọ́n sí gospel ìbàdàn ẹ̀mọ́ kí n dúró. Even as a matter of fact, ìkan náà àwọn manager tó ń gbé wa lọ́nà ẹ̀ Paul Trotman àti Charles Flood ẹ̀ Black American ni ẹ̀ Paul Trotman jẹ́ Londoner tó wà ní America. So eléyìí tó jẹ́ Black American yẹn like mi gan ó ní àwọn so òun ni manager James Brown gbà tó wá sí Nàìjíríà ó like that side ìyẹn jẹ́ kó fi love mi pé gbogbo àwọn fọ́ọ̀mù tí màá ń sọ náà invite ń gbà yẹn. ó tẹ̀ ní studio ó sọ fún mi pé Sunday why don't you join me here pé kí n máa bá àwọn ṣiṣẹ́ ń bẹ̀ pé tọ́gà bá dẹ̀ wá màá join ọ̀gá màá bá ṣiṣẹ́ lọ tábà dẹ̀ ti ṣe tán tábà ti ṣe tán ṣé ti yẹ pé tábà ti ṣe tán
màá dẹ̀ padà sí ọ̀dọ̀ òun màá máa ṣiṣẹ́ tí wọ́n ṣe ní studio ẹ̀ òun fẹ́ gbà mí sí studio ẹ̀ káyọ̀ máa ṣiṣẹ́ so ṣiṣẹ́ yẹn. fáwọn tó ń wò yín nílé tán mú káàkiri ń sìn irú èèyàn wo ni Chief Commander Ebenezer Obey irú èèyàn wo lẹ máa sọ pé wọ́n jẹ́ torí ẹ̀ tí mọ̀ wọ́n ti pẹ́ akọ̀mọ̀pọ̀ olórin ni wọ́n ni irú èèyàn wo ni wọ́n. so ṣe rí ọ̀gá mi mo lè pè wọ́n ní prophet mo lè pè wọ́n pé businessman láwọn nǹkan mi tí mo tún lè pè wọ́n sínú ìrántí ṣùgbọ́n ó ní so many things tó nǹkan tí ó ní so many things tí mo kọ́ lọ́dọ̀ ọ̀gá mi. As a matter of fact ipò tí mo wà lẹ́nu nípa ti Christian ọ̀gá ló jẹ́ kí n débẹ̀. ṣe wọ́n pé ńgbà yẹn àkàn mo tí a ṣe fàájì ìgbà tá a fẹ́ ṣe gospel yẹn ọ̀gá láti pé èmi pẹ̀lú ọ̀rẹ́ sàbí àti yóò rántí ẹ̀ délé akẹ́dẹ̀ẹ́jọ́ ló ń play bass púpọ̀ báyìí kúkúrú báyìí ọmọ ìkálẹ̀ mi. wọ́n ní àfi tá a bá lọ fún gospel kálọ̀ fún Bible school so we have to go to Bible school in his church. kí ẹ̀nà wa gbọ́ lọ́hùn gbọ́ gidigidi. so nǹkan yẹn ó ṣe fún mi mo sì ń jọ láì ti dídé yìí. ǹdẹ́ ẹ bá rò pé ẹ ti pẹ́ jù lẹ́yìn commander ń pè é kẹ́tù lẹ́yìn ní regret yẹn rí. kí ló máa wá ń fàjà láàrin àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn ọ̀gá eléré. ṣé rí èèyàn méjì òun àkàn máa ń jà ajá àbá rẹ̀ ń ṣe ààrẹ má jẹ́ òde sí nǹkan méjì ni mo fi pé lè fà either owó ọ̀ká àwọn ọmọ ọ̀sẹ̀ kọ́ má gbọ́rọ̀ sọ́gà lẹ́nu méjì ẹ̀ lè fà ọmọ ọ̀sẹ̀ tọ́gà ọ̀gá wà lórí stage kó ní ló pa àwọn ọmọ ọ̀sẹ̀ tán wà nílẹ̀ àríyọ mi ṣé bọ́ gẹ̀ ẹ̀ wọ ọ̀yá ẹ̀ máa bọ̀ lórí stage ẹ̀ ká play o ẹlòmí àti ìjókòó a máa mutí máa ṣe gbogbo ẹ̀ ó lè pè tẹ́ mẹ́ta àti yẹn wàá pọ̀ nígbà tá a wà ní tàrí fọ́màsì wọn the president wọ́n wá pùn sí. wọ́n wá pọ̀ sí yóò tẹ̀ pọ̀ sí. pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ mi ò rí lò. and then majority of them go lórí stage their behaviour have the view with our so just behave anyhow forgetting that that man is there grandfather ló jẹ́ sí mi. tóun dẹ̀ ń rí gbogbo yín. ó dẹ̀ ń rí bẹ́ẹ̀ ọ̀gá ó máa ń tolerate akọ̀wé torí ó máa ń sọ fún ẹ gbogbo nǹkan tá à ń ṣe mo mọ̀ nǹkan mi ní láti gbà nǹkan téèyàn fi ń ṣọ̀gá ni so mo sọ pé mo kọ́ so many things lọ́dọ̀ látàrẹ sùúrù so gbogbo ẹ̀. tẹ́ẹ̀ bá jẹ́ leader ó ti kọ́ mi nǹkan tí mo láti ṣe pẹ̀lú ọmọọṣẹ́ báyìí ni báyìí ni báyìí ni yẹ kó ṣe. ṣé báwo ni performance bàbá tó rí bàbá sì ń ṣe live fún sìn náà ìyàtọ̀ wo lẹ rí nígbà tẹ́ ní ṣeré láti 70 80 bọ̀ yẹn títí dìsìn kí ni ìyàtọ̀ tẹ́ rí lára àwọn ọmọkọ́gbà ti dé. a ṣe rẹ́kọ̀dì síta mọ́ bẹ́ẹ̀ tá ṣe ń play so music ìgbà yẹn a lè fi wétí sí because difference tó wà nù wọn ni pé wọ́n pè wọ́n ní tùǹgbà whatever náà mú wọnú. ẹ̀yin sì ń play Miliki yín. a ṣe ń play mi ọ̀bẹ tùǹgbà yẹn ti wọ bẹ̀. ó ti wọ bẹ̀. those days à ń fi tùǹgbà sí pẹ̀ kò pọ̀ bí ti sè. ó ti pọ̀ ń sìn yín. ó ti pọ̀ ń sìn so àlùjọ náà ń pè ń gbà yẹn. bẹ́ẹ̀ni. àlùjọ ṣé o mọ̀ pé àlùjọ kò ṣe orí àlùjọ tó ń pè ń sìn tùǹgbà lélẹ̀ àlùjọ ògbà yẹn ni pé ìwọ àṣetọ̀gbà tó bá dára ẹ lójú. wàá fi lè oríṣiríṣi. ìwà pòwe ìwà ṣe gbogbo. bọ́n bàbá Símónì nǹkan kan gbà yẹn. bọ̀ kò ń ṣe bẹ́ẹ̀ mọ́ sí i. Nàìjíríà kò sẹ́ni bọ́dì. ní kíni ṣé ní Símónì wọn á bá yín mẹ́bí kan á bá yín jiyàn ẹ̀dẹ́ nìyẹn ṣé gbọ́ wọn tó wà lọ́dọ̀ kí n sọ ní adé nǹkan kọ́ ṣé wọn náà wá gbìyànjú ni nípa nípa. wọ́n gbìyànjú ṣebí Rasaki tó wà bẹ́ẹ̀ ṣebí Símónì ti wà bẹ́ẹ̀ nígbà tí Tìámíyù wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ nígbà tí Rasaki wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ mọ̀ kọ́ ga ni Símónì. Rasaki yẹn kẹrẹ ọ̀rẹ́ tẹ̀tẹ̀ ló ń pẹ̀lú Rasaki. So what I'm saying is that ọ̀gá master na. wọ́n gbìyànjú. àmì musician. sọ ẹ mọ̀ tẹ́ bá gbọ́. mo mọ̀wọ́ eléyìí yàtọ̀ sí eléyìí. so àwọn yẹn ń play ní sọ pé mo à play. àmọ́ ẹ gbà pé Símónì ọmọ ayé la bówó. tó bá dẹ̀ ń pè gba gìtá náà ní pọ́tà náà ń ta nǹkan. kò tẹ gbogbo everybody nísìnyí tó bá try wọ́n fẹ́ try wọ́n fẹ́ bá play gìtá ò play ni
so bí ṣe rí nìyẹn. Ọlọ́run bless baba commander gidi gan. Ìmọ̀ràn fún gbogbo àwọn ọmọ instrumentalist nsìn, bàbá wọn lẹ jẹ́, ẹ̀gbọ́n wọn lẹ jẹ́, legend ni, kí lẹ fẹ́ sọ fún gbogbo wọn tó ń play instrument lẹ́yìn àwọn eléré káàkiri nsìn bó ṣe ń wò yín báyìí. ṣe rí ìmọ̀ràn mi fún yín ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká máa ní sùúrù tọ́jọ́, ẹ má yẹ ká gbé ọkàn lé owó, ẹ jẹ́ ká kọ́kọ́ ṣiṣẹ́ náà, owó á dé. Torí some of the leaders wọ́n máa ń láì pé ok báwo làwọn ọmọ ìṣe gbọ́dọ̀ sí lẹ́nu, báwo náà ṣe ń ṣiṣẹ́ sí, wọ́n máa ń jí àwọn pé a surprise wọn, pé jẹ́ kí n surprise àwọn ọmọ ìtọ́jú náà ti surprise wọn. ẹ nígbà tí ò bá sí yẹn ń bẹ̀ tó yẹ pé ojú akọ̀lé sówó owó ok ó pè yẹn ẹ̀ dáhùn ẹ jókòó bí ẹ ń ṣàìgbọràn, ẹ má ṣe o, ṣé ń gbọ́ mi bí tẹ wà ẹ má ṣe rárá. You never can tell ẹni tẹ́ ń play music yẹn drama tí tèmi kọ́lọ́ tó wà lọ́dọ̀ òbí ń sìn kọ́ tí mo sọ pé táìmù tèmi. ok ẹ̀yin ti fi drum ilẹ̀ ń sìn ẹ ti fi hàn kọ́ síbẹ̀. mo ti fi drum sílẹ̀. kí lẹ̀ ń ṣe fún commander ṣẹ̀kẹ̀rẹ̀ lẹ́ ń sìn. kò sí nǹkan tí mo lè sọ tó wáyé pé kóńgà wa ayé kóńgà àbí tó wáyé ayé bongos wa like what I told you wẹ́lẹ̀ ṣe. So what I'm saying is that ẹ má jẹ́ kó wọ́n ká yín lára, ẹ ní sùúrù, ẹ tolerate. So tẹ bá tolerate ẹ ṣiṣẹ́ yín dáadáa, àárín àwọn èrò tẹ̀ ń wò níwájú yín ẹ̀ẹ̀mẹ́ tó wá wá tó wá yín wá, ó lè jẹ́ pé ìwọ tó ń kọrin ló wá wá tó wó gidi máa yọ ọ́ mẹ́, nítorí kan tí máa ń sọ fún drummer tó ń play yẹn pé do your best. You don't know who is watching. So do your best, o lè sẹ́ni tó wà nínú ẹ̀ tó ní ìdí drummer tó dáa. Gbogbo àwọn tẹ́yìn tó ń lọ sí kò sí gbogbo wọn náà náà sọ pé ẹ̀kọ́ dídé ẹlòmíràn ní ìjọba ó ní contract ni bákan wò pé I need a very good drummer tani mo lè mú lọ yìí o bọ́ọ̀ì tó wá play fún obìnrin jọ yẹn ó dẹ̀ dá mi mọ́ bí tó ti ń play àwẹ̀ wa pẹ̀lú ó lè jẹ́ pé yẹn ní orí burúkú tó yà òde àgùntàn oníwo ó lè jẹ́ jọ́ yẹn ló máa mess up akọni sí ọmọ tó ń fẹ́ mú lọ ni. So always do your best, concentration yẹn ló need, so kó dẹ̀ fi gbogbo tọkàn àtàrà ẹ̀ ṣe iṣẹ́ yẹn ó wá jáde torí gbogbo time yẹn tí a wà bẹ́ẹ̀ adé ti kú sí dẹ́ka ni tá a bá ti níṣẹ́ ìdá kí n wà ní dẹ́ka tàbí kí n wà ní phonodisc tàbí kí n wà ní gbogbo ẹ̀ kí ló ń fa iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. ẹ̀yin náà ń ṣiṣẹ́ míì tẹ́ ẹ̀ bá ti níṣẹ́ báńdì tí yín. So tó o bá ṣe tó o pẹ́ ṣòwò ẹ̀dẹ̀ wọ́n lè pè é nà wọ́n lè pè é because àwọn tó bẹ́tà ẹ̀ wà ń ta. gbogbo àwọn fans tó ti wà pẹ̀lú láti ọjọ́ tó ti pẹ́ tí wọ́n ti fẹ́ràn iṣẹ́ tẹ̀ ń ṣe tí wọ́n ń béèrè bàbá Sunday Fadugba tí wọ́n fẹ́ràn Chief Commander Ebenezer Obey kí lẹ fẹ́ sọ fún wọn bó ṣe ń wò yín báyìí. Fans wa pápá jùlọ èmi gan ìjókòó yìí ẹ má fi wálẹ̀ o gbogbo ohun tó bá ń ṣe a ṣe ń ṣe títí dọ̀la o ó sì wà ń bẹ̀ o so nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ ẹ má jẹ́ ó rẹ̀ yín ẹ̀yin là ń rí la fi ń ṣe gbogbo ohun tá à ń ṣe yìí àwa fẹ́ tẹ́ yín lọ́rùn ni so tá a bá ti rí pé wà lẹ́yìn àwa tẹ́ yín lọ́rùn so ẹ má jẹ́ ó rẹ̀ yín so tọkàntọkàn làwa fi ń ṣe ẹ ṣeun o ẹ má fi wá lẹ̀ o. bàbá ẹ bá mi pe aago yín fún gbogbo àwọn tí wọ́n ń wò yín káàkiri sa fóònù nọ́mbà yín. 0082534912. ẹ̀kan sí sàn ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 08082534912. ẹ ṣé nọ́mbà bàbá wa nìyẹn ẹ̀yin náà gbọ́ bó ṣe ti mú 1981 ni wọ́n join ní ẹgbẹ́ Chief Commander Ebenezer Obey látìgbà yẹn tẹ̀lé gbogbo rẹ́kọ̀dì tá a ti ń gbádùn látìgbà yẹn bàbá yìí kópa ń bẹ̀ gbogbo yìí tá a ń lò lórí TikTok Instagram kọ̀ọ̀kan sí wọn bàbá tó po iṣẹ́ yẹn pọ̀ dé tá a ń gbádùn nọ́mbà bàbá nìyẹn ẹ kí bàbá kẹ́ kí bàbá kódà ẹgbà kan nọ́mbà bàbá gan ẹ fi nǹkan ránṣẹ́ sí bàbá iṣẹ́ tó ń bàbá yìí ṣe kò lè parun láyé olórin tó máa tún porú nǹkan tó ti pò pọ̀ kò sí torí ẹ̀ láṣẹ ń wá wọn wá láṣẹ ń gbọ́ wọn sójú ayé ẹ̀ ń pè kẹrí wọn ẹ rí bàbá mi ṣe ń dán bàbá ẹ tọ́mọ ọdún mélòó báyìí. Well, kò yẹ kí n má sùn. I'm 83. Mo ti lọ sí 83. 60 àbí kílẹ̀ pé. 80. 83.
83 years bàbá ẹni bó ṣe ń dán bàbá aládùúrà náà bá dáadáa ni wọ́n ẹ̀ẹ́dẹ̀ ti gbọ́dọ̀ pẹ́ fún wa ẹ ti gbádùn ẹ tún gbọ́dọ̀ gbádùn sí lágbára Ọlọ́run ẹ kàn sí bàbá kẹmúnú bàbá dùn kò ní bàjẹ́ láéláé mo dúpẹ́ lọ Láwálé ẹ tẹ̀ mọ́wọ́ tájọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìkọ́nà wọn àgbà onílù àgbà instrumentalist bàbá wa Sunday Fadugba mo dúpẹ́ lọ́wọ́ kò ní bàjẹ́ láéláé pẹ̀lú Sunday ayọ̀ Ọ̀bánẹ́jìrò yìí lànà lára àwọn nǹkan tá à ń ṣe lélẹ̀ tá a fi ń múnú gbogbo yín dùn káàkiri tá à ń gbọ́n bàbá yìí tá à ń gbọ́n wá sójú ìwòran yín kò ní bàjẹ́ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.